A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ló níròyìn. Síwájú kẹ́ ẹ tún gbẹ̀kúnrẹ́rẹ́ ròyìn fún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà àbí padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ oníròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ké sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pe àkíyèsí alákòóso rẹ̀ fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike wípé kó fà á létí kó sì bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ àti wípé ó gbọ́dọ̀ tọrọ àforíjì lórí ìdúkokò ikú mọ́ èyí tó ń dúkokò mọ́ ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Channels èyí tó wà nílùú Èkó, Ṣeun Ọ̀kínbalóyè. Àwọn ẹgbẹ́ ọ̀hún Nigerian Guild of Editors (NGE), Nigerian Union of Journalists (NUJ) àti Socio-Economic Rights and Accountability Project (SERAP). Àwọn ẹgbẹ́ wọ̀nyí ni wọ́n ti ní bí Nyesom Wike bá kọ̀ láti tọrọ àforíjì lọ́wọ́ Ṣeun Ọ̀kínbalóyè gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ìdúkokò mọ́ èyí tó ń sọ sí Ọ̀kínbalóyè. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọjọ́ Jímọ̀ tó kọjá yìí lórí ètò kan tí wọ́n pè ní Politics Today èyí tí Ṣeun Ọ̀kínbalóyè ti máa ń ṣe níbi tó ti gba Nyesom Wike ní àlejò lórí ètò ọ̀hún. Ìbéèrè tí Ọ̀kínbalóyè béèrè lọ́wọ́ Nyesom Wike èyí tí ọ̀rọ̀ búburú èyí tí wọ́n ní kò gbọdọ̀ jáde lẹ́nu abọ́ rẹ̀, ṣùgbọ́n tí Nyesom Wike tó kọ̀ jálẹ̀ láti ro ọpọlọ tòun ti làákàyè rẹ̀ nínú ọpọlọ kúkúrú èyí tí ń bẹ lórí Nyesom Wike ni ló ti lẹ́nu gbàgà sọ jáde sí Ọ̀kínbalóyè wípé bí òun bá ní ìbọn níbi tí òun wà yìí, òun lè yìn Ṣeun Ọ̀kínbalóyè ní ìbọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ kùgbákùgbé èyí tó ń ti ẹnu Nyesom Wike jáde sí atọ́kùn ètò ọ̀hún Ṣeun Ọ̀kínbalóyè. Ìdí rèé tí àwọn ẹgbẹ́ náà tó fi mọ́ Independent Broadcast Association of Nigeria (IBAN), àwọn ẹgbẹ́ wọ̀nyí tó fi mọ́ SERAP, NUJ, NGE tí gbogbo wọn tí wọ́n ti pe Tinubu sí àkíyèsí lórí Nyesom Wike wípé kó sọ fún wọn kó tọrọ àforíjì lọ́wọ́ Ṣeun Ọ̀kínbalóyè, bí bẹ́ẹ̀ kọ́ yóò rí pípọ́n àwọn oníròyìn àti wípé gbogbo ọ̀nà èyí tí Nyesom Wike bá gbà láti pe àwọn oníròyìn wípé òun fẹ́ bá wọn sọ̀rọ̀ tàbí òun ní ètò kan èyí tí òun fẹ́ ṣe, kò sí oníròyìn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà tí yóò jẹ́ Nyesom Wike níhò. Nípa ìdí èyí, àwọn ẹgbẹ́ òun ní kí Tinubu pe Nyesom Wike kí Nyesom Wike sì tọrọ àforíjì kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́ kí wọ́n sì mọ̀ lórí ọ̀rọ̀ búburú ọ̀hún tó ti ẹnu rẹ̀ jáde sí Ọ̀kínbalóyè. Ẹni tí í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn Right Honourable Olúṣẹ́gun Dáìsí Ẹlẹ́mìdé Ògúnmà ló ti ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn àti àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn dúró wámúwámú lórí ìpinnu wọn lórí àwọn ètò àti gbogbo ohun tó bá ní ṣe fún ìlọsíwájú ìdàgbàsókè. Gẹ́gẹ́ bí Dáìsí ti sọ̀rọ̀ náà lára ọ̀rọ̀ ìkíni fún ti ọdún Àjíǹde èyí tí afẹ́fẹ́ rẹ̀ sì ń fẹ́ ní ìta lọ́wọ́ yìí. Ìròyìn ọ̀hún tó fi léde ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Ọ̀gbẹ́ni Kúnlé Ìdòwú, èyí tí Dáìsí sọ wípé àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn ni wọ́n dúró láti lè ṣe àwọn òfin èyí tí yóò mú ìtura ìdàgbàsókè bá mùtúmùwà ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ló rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ń lé iwájú fún o. Nípa ìdí èyí, wọn ò lè rí gbogbo mùdùmúdù èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa jẹ. Dáìsí sọ wípé ìdánilójú wà wípé ìpínlẹ̀ Ògùn ti kúrò níbi tí àwọn ènìyàn tí wọ́n fi sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dàgbàsókè sí pẹ̀lú àwọn ohun ọ̀tun
ohun amáyédẹrùn àti àwọn iṣẹ́ ribiribi èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún èyí tó ń gbé ṣe. Lákòótán ó ní àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó fi mọ́ ẹlẹ́sìn àbáláyé ó ní ọmọ ìyá kan náà ní gbogbo wa, ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká fi ìfẹ́ hàn síra ẹni. Nípa ìdí èyí a ó lè rí àwọn ìgbádùn tí ń bẹ nínú ètò ìṣèjọba jẹ àti wípé ohun tí Jésù Kristi olùgbàlà tó kéde rẹ̀ fáráyé náà ní ìfẹ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán ó ní àwọn nǹkan wọ̀nyí ní ká múlò gẹ́gẹ́ bí ìwà èyí tí wọ́n fi kọ́ wa fún ti ọdún àjíǹde. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti fi ẹ̀sùn kan àjọ elétò ìbò ilẹ̀ wa Nàìjíríà Independent National Electoral Commission INEC wípé àjọ INEC ó ń gba gbogbo ìgbìyànjú tòun ti ìgbésẹ̀ láti lè rí dájú wípé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọn ò kópa nínú ètò ìbò gbogbogbò ọdún 2027. Nínú ọ̀rọ̀ kan èyí tí alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi tó fi léde nínú ọ̀sẹ̀ yìí ṣe lálàyé wípé àjọ elétò ìbò ilẹ̀ wa ti kùnà láti gbé òtítọ́ dúró, wọ́n ti kùnà láti ṣe ẹ̀tọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n ní ìjọba tí ń bẹ lórí àlééfà lọ́wọ́ yìí ti ń lo àjọ INEC láti fi dàbàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo kí wọ́n má bàa lè ní àǹfààní àti ìfọ̀kànbalẹ̀ kópa nínú ètò ìbò ọdún 2027. Abdullahi sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí òun ló wà nílẹ̀ léyìí tó fi hàn wípé lótìtọ́ ni lódodo ńlájọ INEC ni wọ́n ṣe àwọn iṣẹ́ abẹ́ aṣọ kan èyí tó lè dàbàrú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ADC ti sọ, ó ní kò yẹ kírú nǹkan wọ̀nyí kó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tá a sọ wípé àwarawa ńlá jọ ní orílẹ̀-èdè tí a ti ń lo ètò ìdìbò àti tí ẹgbẹ́ àti ìjọba àwarawa tí wọ́n ń darí láì ṣe ìjọba ológun. Abdullahi wá ní òun rọ àjọ elétò ìbò láti jìnnà sí ohun tó bá ní ṣe pẹ̀lú màkàrúrù àti wípé kí wọ́n má ṣe fira wọn sílẹ̀ fún ẹnikẹ́ni láti lò wọ́n fún iṣẹ́ ibi, torí ohun tá a bá gbé ṣe lónìí yóò di ọ̀rọ̀ ìtàn. Abdullahi tó jẹ́ alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ADC ṣe lálàyé wípé àwọn ẹ̀rí èyí tó ń bẹ nílẹ̀ fi hàn wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu, àjọ INEC àti àwọn ilé ẹjọ́ kan tó fi mọ́ àwọn ènìyàn èyí tí Tinubu yàn sípò ni wọ́n ti kùnà láti ṣe òtítọ́ tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ láti da ẹgbẹ́ òṣèlú ADC rú. Ó wá ní irúfẹ́ nǹkan wọ̀nyí ó lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè èyí tí wọ́n bá ń hu irú ìwà àìní òótọ́ yìí. Bàbá kan akúmádìjú amọ̀nàrún má lọ èyí tó ń gbé ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúwadámiláre Ewédèmí, èyí tó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọ bíbí inú obìnrin rẹ̀ tí ṣe ọmọ ọdún 21 tó sì ti yọ oyún fún ọ̀dọ́mọdébìnrin ọ̀hún ní ìgbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn eyín DSP Olúṣèyí Babáṣèyí tó fi léde ṣe lálàyé wípé ọ̀dọ́mọdébìnrin ọ̀hún òun ló ti pàdánù ìyá rẹ̀ ní ìkókó. Láti ìgbà yìí ni bàbá ti ń ṣe ìtọ́jú ọmọbìnrin náà èyí tó mú lọ sílé àwọn ọmọ aláìlóbìí ní Ìkẹjà ìpínlẹ̀ Èkó. Nígbà tó di ọdún 2019 òun ló padà lọ sí ibẹ̀ láti lọ rèé mú ọmọ òun kúrò pẹ̀lú ọ̀rọ̀ tó sọ fún wọn wípé òun fẹ́ mú lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí òun nílùú Ìjẹ̀bú Òde kí wọ́n lè máa bá òun mójútó ọmọ òun, láláìmọ̀ wípé irọ́ òun ló pa fún wọn nílé ìjọba òun tọmọ náà wà ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àtìgbà yìí ló ti mú ọmọdé yìí tira. Láti ìgbà náà ló ti ń hùwà kò tọ́, èyí hùn látọdún 2019 ni ló ti ń bá ọmọ òun ní àjọṣepọ̀ títí di ìgbà tí àkàrà tó tú sí èèpo
wọ́n ní ọmọ òun ló ti ní oyún ẹ̀5 tó sì jẹ́ pé oyún náà ni bàbá rẹ̀ ló lọ ń yọ oyún ọ̀hún fún un. Wàyí o, èyí tó ṣe kẹ́yìn ńlọ́wọ́ pálábá rẹ̀ tó fi ségi. Ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ìní àwọn ọlọ́pàá rọ́wọ́ tó bàbá òun Olúwadámiláre Ewédèmí wípé kó wá ṣàlàyé ohun tó mọ̀ nípa ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn, tí wọ́n sì ti ní ìwádìí ó ti bẹ̀rẹ̀ lórí bàbá òun tó jẹ́ akúmàdíjú amọ̀nàrúnmálọ, bàbá àgbàyà tó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ obìnrin tí ṣe ọmọ ọdún 21 years. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan tó jẹ́ àgbà ọ̀jẹ̀ ògbónágbòǹgbò lágboolé orin tàkasùfé nílẹ̀ wa Nàìjíríà, Bàbá Fáyọ̀ Ohùnmá ló ti sọ ọ̀rọ̀ jáde báyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí wọ́n ṣe fún Bàbá Fáyọ̀ lórí ètò náà ló ti tẹnubọ̀rọ̀ pàápàá jù àwọn awuyewuye èyí tó ń lọ lágboolé orin tàkasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Fáyọ̀ tó sọ̀rọ̀ tó mú àpẹẹrẹ ọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ kan èyí tó ti ẹnu Wizkid jáde wípé òun tóbi, òun pọ̀, òun sì jẹ́ gbajúmọ̀ ju Fẹlá Aníkúlápó Kútì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Wizkid jáde ńgbà náà wípé mélòó ni ara Fẹlá Aníkúlápó nígbàyé rẹ̀, ó ní òun ní òkìkí bẹ́ẹ̀ sì rèé òun mọrí kọ ju Fẹlá Aníkúlápó lọ síwájú kó tó di pé Fẹlá ó filẹ̀ bora bí aṣọ. Ọ̀rọ̀ yìí òun ló mú Bàbá Fáyọ̀ sọ̀rọ̀. Bàbá Fáyọ̀ ní nígbà tí ò bá ti sí orin tó dá mọ́, tó jẹ́ wípé gbogbo àwọn olórin tàkasùfé èyí ni wọ́n ń làkàkà, ni wọ́n ń gbìyànjú, ni wọ́n ń làágùn síwájú kí wọ́n tó lè rí orin alábala kan gbé síta léyìí tí àwọn ayé yóò máa gbọ́ o. Ó ní orin gidi ò sí, bẹ́ẹ̀ rèé kò sí ìlù gidi mọ́ lágboolé orin. Ìdí rèé tí gbogbo àwọn olórin ọ̀hún ń wá gbogbo ọ̀nà kí ayé lè máa gbọ́ wọn, kí wọ́n sì lè mọ̀ wípé wọ́n ṣì wà nínú ayé o. Ó ní látàrí orin kan èyí tí Wizkid àti Àṣàkẹ́ tí wọ́n gbé bóde, òun ló mú Wizkid ń sọ gbogbo àwọn àwáwí ọ̀rọ̀ èyí tí ò bẹ́tì mu. Ó ní ta ni ò mọ̀ wípé Fẹlá Aníkúlápó Kútì, abàmì ẹ̀dá bàbá 70, ògbónágbòǹgbò àgbà ọ̀jẹ̀ èyí tí ògo àti òkìkí rẹ̀ tó sì ń fọhùn lẹ́yìn ikú rẹ̀ ni, tí ò tíì sí ẹni tó fi irú ìtàn bẹ́ẹ̀ lélẹ̀ lágboolé orin Afrobeat ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáńlá ayé o. Ó ní ọ̀rọ̀ búburú ni ọ̀rọ̀ tó ti ẹnu Wizkid jáde gẹ́gẹ́ bí n tí Bàbá Fáyọ̀ tó sọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bi òun lòún dàlú àwọn olórin òde òní tó fi mọ́ àwọn tí ń gbé orin jáde àti àwọn DJ gbogbo. Ó ní gbogbo wọn pátá ni wọ́n bà orin Afrobeat tó ń ti tàkasùfé jẹ́ ní orílẹ̀-èdè yìí. Olóhùn rántí ìgbà tí àwọn kọrin ní ìgbà náà. Ó ní àwọn olórin wọ́n ṣiṣẹ́ takuntakun, tí wọ́n bá sì ti kọ orin ọ̀hún ó máa ní ọgbọ́n, ọpọlọ àti òye léyìí tí àwọn olólùfẹ́ wọn tí wọ́n tẹ́wọ́ gbà láì làágùn rárá o. Ó ní ṣùgbọ́n lásìkò yìí nǹkan ti yí padà, ẹ̀kọ́ òṣojú mímu mọ́ fún gbogbo àwọn olórin tàkasùfé, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Bàbá Fáyọ̀ jáde. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rèmí nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.